Ìjọba ẹ̀jẹ̀ kí afẹ́fẹ́ tó fún Ọlọ́run. A máa ṣe pọ̀ tó ní àárín yìí àṣìlẹ́yìn kí wọ́n lè gbé títóbi fọ́lọ́run. Lè bínú nítorí pé èmi ni mo dákọ̀ gbogbo àga tí gbogbo yín jókòó sí. Nígbà mo tu àga tán mo wá ní lọ lé èlò ní wọ́n aṣọ tí mo wẹ̀ tó fi tu àga. Nígbà mo bá ń tu àga tó sẹ́yìn jókòó mo wá lọ lé lọ wọ aṣọ yìí. Àwọn tí wọ́n wà bí wọ́n rí àwọn alájà àdékọ̀ wálé wọ́n lè jẹ́ mi sí. So nítorí bẹ́ẹ̀ inú tẹ́ fi bí ọmọ ẹ̀ gbọ́dọ̀ fi bínú. Ẹ̀yin yàrá tẹ́ bá lẹ́ bí lẹ́ sọ pé ẹ̀ bínú mọ́. Ọlọ́mọ́sàgá ọmọ yóò yé. Ọlọ́jà ọmọ yóò yé. Ọlọ́jà ọmọ yóò yé. Ọlọ́ àgbàríkà ọmọ yóò lọ. Ní àìní garawa ní àsìkò. Gbogbo alẹ́ wọn ti fún ní program. Inshallah. Tó àwọn nígbà tí a lè ti àwọn bàbá wa fẹ̀lẹ́ láti èyí súnjúmọ́ lálẹ́ yẹn. Adámọ́lá yàtọ̀wò. Àwọn bàbá wọn ti kọ́kọ́ débi tẹ́lẹ̀ àti bàbá ẹ̀ lè jókòó báyìí ẹ̀sìn wá tòsí táwọn yẹn bá ti dé àápè pé kí ẹ máa bọ̀ wá bá wá bí. So nísìnyí ní àìní dára wa dúró àmọ́ bá lè tó lọ kí àwọn tí wọ́n bá pọ̀ tí wọ́n bá wá bẹ́ẹ̀ torí tó wá lábọ̀ wípé wọ́n ní ètò pọ̀ díẹ̀ lẹ́nìí. Nínú ìwọ̀n wa tábàwò the program for today, inshallah we are welcome each and every one of us to this annual occasion of special welcome prayer for Al-Hujjaj of 1439-2018. Alhamdulillah. By the Nigerian Muslim Council in the United States of America. We thank Allah subhanahu wa ta'ala for His mercy that is bestowed on each and every one of us to witness today. Without wasting much of our time, inshallah, we are going to start the program by the opening prayer, which is going to be taken care of by one of our imam from Hasbunallah Islamic Organization in Baltimore, in person of Alhaji Isbah Olalekan Raji, to come and give us the opening prayer, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والأول والآخر والظاهر والباطن وعلى السماوات والأرض والعزيز الحكيم. والصلاة والسلام على أشرف المرسلين وإمام الإمام وإمام الأنبياء وإمام المرسلين وسيدنا ومولانا محمد بن عبد الله وآمنا أبا الفاتحة سارة ورقية وإبراهيم وقاسم الفاتح لمولد والهاتف لما سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم وحال أحد فارد صمد كفوا أحد ما مثله كفوا أحد الله جل ربنا محمد نبينا وكهابة كبلاتنا وبرهان كتابنا وكلنا محمد آلنا أحد فارد صمد يا هبة شيء الإسلام جل لنا بهذا البدر فلتأتي فيه بنصرته تأتي لنا بالصبر قابلة طيبة والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. Adúpẹ́ fún Ọlọ́run ọba tí ò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní òpin, mímọ́ fún ọba tó jẹ́ pé ó wúra rẹ̀ títí ó wá bẹ̀rẹ̀ sí máa yin ara rẹ̀. Ó sọ pé èmi ni ọba tí mo wò sùsù, mo dá òkè, mo dá sánmọ̀, mo dá ilẹ̀. Ẹ̀rí bí òkè owó ṣe tẹ́ lọ rẹpẹtẹ tó, kò sí òkú tí ó dì í mú láàrin kéèyàn kọ́lé láàrin ibi tá a wà síbẹ̀ ó di dandan kó mọ wá pílà tí ó fi sọ̀pọ̀ títí ẹ̀. Ọlọ́run ní èmi ò ní kankan tí mo fi di títí èmi mú. Ó ní bákan náà mo dá ilẹ̀, mo wá dá lọ tó tẹ́ lọ rẹ́rẹ́rẹ́. Ó ní èmi Ọlọ́run ọba kò sí gbé jì máa yẹ lẹ́sẹ̀ nù ọlẹ́ èmi Ọlọ́run ni. Tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ èmi ọba ọ̀jọ̀gbọ́n náà ó kíra mi, mo yẹra ọba náà ní akí ọ̀gá gbogbo wa ẹni Ọlọ́run bá pè dá sí ọ̀rọ̀
anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ sábà ṣàlékún kí àti ilé fún anabi ọlọ́wọ́ wọlé àwọn tí mọ̀lá Muhammad rasulullah àwọn aráàlú anabi gbogbo àwọn sàhábà tí wọ́n tẹ̀lé anabi ọlọ́wọ́ sábà ṣe àlékún kí àti ilé fún gbogbo wọn. gẹ́gẹ́ bí gbogbo àná ti mọ ìjókòó wa tó ní òní pé ìjókòó ọpẹ́ torí tí èèyàn bá lọ ṣe irú iṣẹ́ àti àwọn ọmọ ẹ̀yà àti àwọn abájókòó lónìí yìí ṣe òní pé bí a bá lọ sí àjì agẹ́bí tí a gbọ́ náà ni pé ìpè mẹ́ta ní bẹ́ẹ̀ ìpè tí anabi wa Ibrahim alayhi salatu wa salam ìpè tí àsàrà ìlú wa bẹ́ẹ̀ tí èmi àti yóò mọ̀ ní lẹ́yìn gbogbo àti wọ́n bá ti ń kírun tọ́tọ́ mọ̀ ní kí á dára dúró láti kírun sáwọn ọmọ ẹ̀yà àti ọlọ́run bàbá ní kí títọ́ ní bá bẹ̀ bẹ́ẹ̀ kan náà ni ìpè tí ṣàìtọ́ọ̀nù ìtọ́jẹ́ pé ẹlòmíì ìwà tí ó burú jù òní ọlọ́run ní ọmọ náà wù níbẹ̀ àmọ́ ọba tí ó kádàrá pé gbogbo àwọn tí ọlọ́run ní kí wọ́n lọ ṣe ájì ìtọ́jú ìtọ́jú jẹ́ pé ìpè tí ànábì Ibrahim alayhi salatu wa salam òní kí wọ́n dá òní kí wọ́n lọ jẹ́ ọba náà ní adúpẹ́ fún ní àìníbára lásìkò gbà tó jẹ́ pé ọjọ́ ti lọ púpọ̀ gbogbo àádìdẹ láti ṣe àdúrà bẹ̀rẹ̀ kí ọlọ́run wọlé àmàlà Muhammad rasulullah ìtì ájì wọn dé gbogbo iṣẹ́ tí bá ájì jẹ́ ọlọ́run mọ́jẹ́ lè súnmọ́ o àbáríkàlá al-Qur'an al-Karim ẹ jẹ́ ká dìde kí a ṣe àdúrà. wa qul alhamdulillahi alladhi lam yattakhidh waladan wa lam yakun lahu sharikun bil mulki wa lam yakun lahu waliyyun min adh-dhurri wa takbiru takbira Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd Allahu akbar kabira walhamdulillahi kaseera wa subhanallahi bukratan wa asila la ilaha illallah wahda haya sawada wa nasara abda wa ansa juda wa ansa man asara bawada la ilaha illallah wa la na'budu illa iyyahu mukhlisina lahu dina wa la kafirin Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala azwaji sayyidina Muhammad wa ala azwaji sayyidina Muhammad wa ala dhurriyyati sayyidina Muhammad wa sallim tasliman kaseeran al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin amin 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 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun 'alal mursalin walhamdulillahi rabbil alamin Allah, Allah. Please, if you are driving Toyota Camry, you block someone outside. Toyota Camry, silver color. Please, you block someone. Go and move your car. The person is going to move far, then you can park there. If you are driving Toyota Camry, silver color, please go and move your car. Inshallah, please. Okaluku ni o ti ní program ní ọwọ́ inshallah. So eléyìí tí ó kàn sí only the roll call of Al-Hujjaj. Inshallah. But let me skip that one and go to item number 3. Because some of the Al-Hujjaj they are not here, but some are here inshallah. It's not Abududi. But for the special guest, let's call them to the high table right here. Inshallah. So after one see one will be by pẹ̀lú gbọ́lọ́ kí gbogbo wa àyè gbogbo wa to come to the high table. Because if we didn't call you to the high table, that means you are sitting on the highest table. And the highest is higher than I, you know? So I, higher and highest. So ẹni tó bá wà lórí high table, highest yẹn ó ju I lọ. So èyí tí a bá pè
àga ńlá ni ẹwà náà ọlọ́run sàgẹ́ kí ẹwà lórí àga ńlá ẹ̀dùn ó sí ọlọ́run níjọ́ gbé dàlùkì àmọ́ inshallah. If you are here and you don't have the program, please, if we pass it around, just have a program. We don't want everybody that, oh, I don't know what they are doing. You need to know. As you are here, we want everybody to belong. So we don't want to leave anybody out. Please, if you don't have program, just raise your hand, they will bring it to you, inshallah. So we are going to item number 3, inshallah, to call some of our chairmen for today. If they are here, please step forward to the 2 round table in front of us, inshallah. So I have the honor to call on Alhaji Isa Isuagi. If he's here, Alhaji Isa Isuagi. Alhaji Isa Isuagi. So again, he's on his way. He's on his way. Alhaji Abbas Komalafe is on his way. Alhaji Abib Kazim. Alhaji Abib Kazim is on his way. Alhaji Abdul Rahim Ismaila Ojo. I want to know that we want more. Àwọn náà ń bọ̀ inshallah. Wọ́n ń pe àwọn èèyàn ní pé tó má ti bẹ̀rẹ̀ ètò ẹ̀pẹ̀ wá. Àjẹ́ ti bẹ̀rẹ̀ tó sí àwọn tó gbọ́nà ló máa dé ní inshallah. So tí a bá sì tún ní mọ́ṣẹ́ tó wà mẹ́, àwọn obìnrin sì tó wà mẹ́ inshallah. Ẹ jẹ́ kí a kó sí ibẹ̀ inshallah. Lọ́dọ̀ àwọn ìyá wa lóbìnrin, ìyá Bàlájá, Wàkílà àti Lókè Adéoyè. Àwọn náà wọ́n láwọn ń bọ̀. Ọlọ́wọ́ sàṣọ wọn débi láyọ̀ inshallah. Bákan náà ìyá Alájà Ìdòwú Ibrahim. Ọlọ́run ju ẹ̀dá lọ. Mo rò pé wọ́n máa bí òkè ẹgbẹ́ tó wá lẹ́gbẹ̀ẹ́ fún àwọn alájà ìlú Ibrahim ẹgbẹ́ bá lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n máa wọ̀ ní inú ilé pẹ̀lú òkòtò ọlọ́run wọ́n máa wọ̀ ní inú ilé ọlọ́run sàṣì lára gbogbo wa. So bákan náà a ní àǹfààní gbogbo àwọn tí wọ́n ní àwọn special guest of honor wa àwọn ṣáàlú wá níwájú tó tẹ̀lé àwọn tí a pè ní ibẹ̀ ní abẹ̀bí gbogbo wa ní aláṣẹ́gbè ní àpàtàkì àwọn ọkùnrin ẹgbẹ́ tó tọ́ orúkọ ilẹ̀ kí ẹ máa wọ̀ níbi iṣẹ́ àkọ́ ìwájú bọ́ àwọn chairman for the Nigerian Muslim Council. So àwọn àjọpọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà lórí rántébù àti the only man in the DOC of the Nigerian Muslim Council tí wọ́n bá dé nípa yìí. So àwọn méjì yẹn wọ́n jókòó pẹ̀lú àwọn tí wọ́n wà lórí rántébù. Lẹ́yìn wọn gbogbo àwọn ìlú tí a bá pè lórí àga tó wà níwájú yẹn ẹ jẹ́ kí wọ́n bá jókòó síbẹ̀ inshallah. So I have the honor to call, apart from your name is in the list of the special guest of honor, the chairman of Nigeria Muslim Council in the United States in person of Alhaji Muhammad Tawfiq Abiodun Ali. Please step forward. Kabirullah. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar kabira. Kí ẹ máa bọ̀ níbi rántébù yìí inshallah. Ẹni ẹjọ́ kò sí rántébù yẹn. Wọ́n ní kí á fi ìfọ́sùn ilẹ̀ fáwọn obìnrin tá a pè kán lè fẹ́ yìí tíbi tí àwọn obìnrin wà inshallah. Wọ́n ní káwọn obìnrin fẹ́ yìí tíbi tí àwọn obìnrin wà. tó ẹ bá fún wọn bẹ̀ yẹn gbogbo àwọn tábà ti pè kọ́mọ alẹ́gbẹ̀ẹ́ àwọn bá wa kí ṣe mọ́ yìí àǹkó láti mọ̀ lọ bẹ́ẹ̀. I have the honor to call on our brother, our papa, so the chairman of 45 years anniversary committee of Nigeria Muslim Council, so in person of Alhaji Abdullahi Musa Ogiefo, to please come to the first row of the special guest of honor. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar. It will be nice of us if I can have one of our sisters to come and usher them to the high table. That will be better for us, inshallah. So, nítorí tó lọ́jọ́ ti lọ, lọ́ta bá nínú ẹ̀yìn sísá wa tí ẹ ń ṣe ètò lónìí láti wá mú wọn sí orí àga. Ẹ jẹ́ kí kán wà lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá kí ṣe mọ́yìn kí a máa tó lọ bẹ́ẹ̀. So, inshallah, I have the honor to call on our vice chairman of the Nigeria Muslim Council, in person of Alhaji Abbas Y. Olasubo. Maybe he's on his way, inshallah. So I have the honor to call on Alhaji Muhyiddin Adesanu. He's on his way because we were here together to arrange this sitting, inshallah. So inshallah, I have the honor to call on Barrister Fatai A. Sulaiman,
It is here on his way. I have the honor to call on Barrister Surid Adibubakari. Then my able brother, Alhaji Abdul Wahab Alao, please to step forward. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar. Kabirullah. Allahu Akbar Kabir. Then Alhaji Dr. Abdul Latif Raji. Alhaji Dr. Abdul Latif Raji. Alhaji Dr. Abdul Latif Raji is on his way. Alhaji Jami Ogotuolape is on his way. Alhaji Abdul Rafi Atada, please come forward. Kabirullah. Allahu Akbar. Come on, let's go. Then I have honor to call on our brother, Mr. Folan Lewis. Mr. Folan Lewis is on his way. Okay, I do better than inshallah. So to our women, our mama, we have the honor to call on Alhaja Mama Adini of Nigeria Muslim Council. Alhaja Kudrat Koletowo. Alhaja Kudrat Koletowo. Mama wa lọ́nà. Ìyàwó Alhaja Jamila Ọlálẹ́yẹ. Àwọn tó lọ take your event mi. Mama wa Alhaja Rafatu Zubair. Ṣé mama ti dé bí ká fara wọn lé ẹgbẹ́ lọ́wọ́ tóbi jàmá? Wájú náà làbá ní gbogbo ẹyọ bí náà máa bọ̀ báwọn yẹn ti gbà yé bẹ́ẹ̀ èyí náà ló dé kò ní ẹsẹ̀ àgbà bẹ́ẹ̀. Àní máa ń fani àti gbogbo ẹ̀yà wa pé please if you are driving the Toyota Camry silver color you block someone outside ẹ jọ nítorí tọlọ́run la fi bẹ̀ yín. Bóyá ìlú náà bóyá bá gbọ́ ìbò dáadáa kò ní ẹgbẹ́ ọ̀kan tá a sọ lọ́yẹ̀dẹ̀ gbọ́ Yorùbá nítorí tọlọ́run ẹni tó bá ní Toyota Camry silver color Toyota Camry ẹ mú fún mọ́tò yìí ẹni tó jẹ́ nurse ọ̀kọ́ ló wà wọ́n pè níbi iṣẹ́ ẹ ti block mọ́tò ẹ̀ kó ráyè lọ ẹ gbẹ sànú nítorí tọlọ́run tó bá jẹ́ Toyota Camry yẹn bá gbé wá ẹ̀yọ́ ojú síta kẹlẹ́ ọmọ mọ́tò yìí pẹ̀lú bí wọ́n mọ̀ kọ́lọ̀ tó bá jẹ́ Toyota Camry lẹ́ ń dráì ẹ̀yọ́ ojú síta kẹlẹ́ ọmọ mọ́tò yìí ọlọ́run sì dára fún wa. ìyàwó Alhaja Fasila ọ̀dọ̀ fi bẹ́ẹ̀ ni tó fara hàn lé Alhaja Fasila ọ̀dọ̀ fi ẹ̀kọ́ ọ̀dọ̀ fi jọ̀mọ́. àwọn yẹn wá bẹ́ẹ̀ ni ilé tẹ̀sí wọn. àwọn yẹn wá Alhaja Wasila ọ̀dọ̀ bí yìí. Ìyá ẹgbẹ́ ọ̀dọ́ ti wọ́n. Àwọn ìyá wa Alhaja Rasida Balógun. Alhaja Rasida Balógun ìsọ̀nìṣẹ́. Àwọn ìyá wa Alhaja Kẹ́níyà Dáúdù. Kẹ́tẹ́rù náà. Àwọn ìyá wa Alhaja Kúdírà Kádírì ìsọ̀nìṣẹ́. So àwọn sísá wa Alhaja Dr. Asisa Akínsewọ́yìn ni wọ́n ti débi wọ́n ti débi báwọn bàbá ti wá rẹ̀ àwọn bàbá ti represent wọ́n dòwó àwọn bàbá kì í ṣe wọ́n ti represent wọn inshallah àwọn wa Alhaja concert matches. ìyá mi dà ìyá mi dà ló kọ́ so àwọn ìṣòwò bí ìyá wa Alhaja ìdáyà owó nàbí tọ́tí débi àwọn náà pọ̀ lọ́nà àwọn ìyá wa Alhaja Madina Dòsùnmó àwọn náà pọ̀ lọ́nà ọlọ́sà máa sọ gbogbo wọn níbi inshallah ẹ̀jọ́ nínú orí ọlọ́run. ìfìyàwó ẹ̀yọ̀ rẹ̀ yóò jẹ́ that invited you or anyone here tonight and they are still outside taking up their daily prayer. Please tell them to come in. We are running behind our time. Every level to our time. Tabawa kita. Kiwa wọlé. Àwọn abẹ́gbẹ́ sí i. Tó bá yẹ kó bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ náà. Káwọn kò wọ́n. Káwọn wọ́n sàwọn wọlé. Please just want to know if you are ready. Because of it, àwọn ẹ̀kọ́ ìdí àníṣà ni wọ́n ti débi. Ẹ̀kọ́ pọ̀ láti òní. Ẹ̀kọ́ pọ̀ nígbà tó wà níwájú yìí. Inshallah. Ẹ̀kọ́ pọ̀ níbi àwọn ọ̀gá wa bí látàwọn ọ̀nà ìjọba ojú rẹ̀ wá. Ẹ̀kọ́ pọ̀ níbi ọ̀dà àwọn alájẹ́ àlàó àwọn alájẹ́ òkè ẹ̀kọ́ ibi
So inshallah, àwọn akpè àwọn àyíká ìwà láti ọ̀rẹ́ àwọn alága wa ìgbòho ìgbà yìí ẹ má bá mú ọmọ wa tí ó yá ká ní ọ̀dọ̀ àwọn obìnrin àwọn alága ìgbòho ìgbà yìí alága wọn tẹ̀lé lọ ẹ bá mú ọmọ wa sí orí àga nígbà yẹn wọn wọ nígbà inshallah àwọn alága wa ìdòwú ìgbà yìí pépè ọlọ́run ju ẹ̀dá lọ àwọn alága ńlá sí ẹ̀ tí mo wọ́n náà tó wọ́n dá yìí ọmọ wa nígbà yẹn nígbà tí wọ́n á jẹ́ sí àpọ̀sí nínú òkú yìí nígbà tí wọ́n lọ́wọ́ ọmọ mi ẹ̀ka bẹ́ẹ̀ ẹ bá fọwọ́ alága ọ̀lẹ́bí ẹ̀jẹ̀ bá fọwọ́ wá bí ẹ bá fọwọ́ wá bí nínú láti òbí nínú láti òbí ẹ bá fọwọ́ wá sí láti òbí ìṣọ̀lọ̀ tí ó ní sí yìí ní ọwọ́ àlàáfíà mi ibẹ̀ ní àwọn ọkùnrin àyọ̀já ibẹ̀ làwọn máa wà ní ti ọwọ́ ọ̀tún bí yẹ́lò òkè àwọn àyọ̀já ní obìnrin ibẹ̀ ní àwọn máa wà lùlù ní fún ẹ̀yọ ọkùnrin yẹ́lò ní fún àwọn obìnrin sọ̀rọ̀ ní àpàdé láti pé àwọn aláìwá ìníwẹ̀ ọ̀lẹ́kẹ̀ sàlámì ìgbà abẹ́rẹ́ lórí àwọn aláìní abẹ́rẹ́ ìsọ̀lá ìlúra tó ọ̀pọ̀ ní wájú bí àhá abẹ́rẹ́ ìsọ̀lá ìlúra àbí ọ̀rọ̀ aláàbíyá lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí nínú lọ́pọ̀lọpọ̀ àìsí ní lọ́pọ̀lọpọ̀ ló lọ́pọ̀lọpọ̀ Akí àwọn bàbá wa sí orí ìjókòó tí ọwọ́ tí àpọ́nlé àárọ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí a wà ní inú ilé yìí pé kí ẹ bá dìde kí ẹ gbogbo wa kí á dìde kábi sí àpọ́nlé fún àwọn bàbá wa àgbàlagbà níkàlẹ̀ láti kí wọn pé ahlan wa sahlan wa marhaba bikum tó àárọ̀ yín ẹ jẹ́ gbogbo wa kí á dìde fún àwọn bàbá wa tí wọ́n pe gbogbo wa jọ ń bí lẹ́ni inshallah gbogbo wa ẹ jẹ́ kí á dìde nítorí tọlọ́hun àti ti ànábì wa Muhammad ó máa jẹ́ àpọ́nlé fún àwọn bàbá wa tí wọ́n pe gbogbo wa ń bí lẹ́ni tí gbogbo wa sì wá dá wọn lóhùn gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá fi sí ọlọ́run pè tó sì dáhùn ọlọ́mọ́sà dẹ ẹnìkọ̀ọ̀kan wa náà lóhùn tó bá bá ṣe dìde yìí àlàáfíà la ní àlàáfíà ara wa ọlọ́mọdé òdì fíafíà gbogbo àwọn àlà ń kí àwọn bàbá wa ahlan wa sahlan wa marhaba bikum ọlọ́mọ́sà jẹ́ kí a rí yín pẹ́sà ọlọ́mọ́sà jẹ́ kí a rí yín pẹ́pà ọlọ́àlùbáríkà àwọn ẹni ọlọ́run wala hawla wala quwwata àdúgbò ẹ jẹ́ kí á jókòó àti pé inú àwọn àlùjáde wa aláàjàdù jẹ́yìn ìsọ̀lá Imran wọ́n ti jókòó bákan náà àwọn aláàjì yẹ̀kín abẹ́rún sítù kọ̀rọ̀gbẹ́ wọ́n wà lọ́nà aláàjì yẹ̀kín tí wọ́n ti lé sí wọ́n wà lọ́nà aláàjì olùtajà adékùnlé tí wọ́n ti lé sí wọ́n wà lọ́nà aláàjì abdulaziz sẹ́lẹ̀kù tí wọ́n ti lé sí Ìgbèrè àdéhùn, sọ́wọ́n ti dé bí
Ariwo sí. Alhaji Idris Ayéwálé. Àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ìyá àdínì láti òwú tẹ́lẹ̀ àwọn láti débí wọ́n ti wà ní ìyá ọ̀gá wọ́n lé kúrúrà wọ́n lé tówó wọ́n ti débí ẹ̀bá tọ́lọ́ tó fi jọ̀mọ́. Allahu Akbar. Ọmọ wa Alhaji Àtọ́yìnbá Mùsòrò àwọn láti débí ẹ̀bá tọ́lọ́ tó fi jọ̀mọ́. Allahu Akbar. Ìyá Mùsùlùmí náà sùn tí wọ́n pè òwe gbogbo wọn ni wọ́n lé ẹ̀rọ sàmàdó kẹ́kẹ́ ọ̀kan. Àmín. Ayéwálé níbo lọ́wọ́? Alhaji Idris Ayéwálé. Alhaji Idris Ayéwálé. Alhaji Idris Ayéwálé. Ẹ bá gbé wọn bọ̀ wá síbẹ̀. Subhana Rabbil Izzati. Àmọ́ yóò ṣe fún àmì ṣe fàṣẹ wà dáhùn lọ́wọ́ jọ̀lá lọ́wọ́. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Subhanaka rabbil izzati. Àmọ́ yóò ṣe fún àmì ṣe fàṣẹ wà dáhùn lọ́wọ́ jọ̀lá lọ́wọ́. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Subhanaka rabbil izzati. Amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Subhanaka rabbil izzati. Amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Àwọn ẹni wa ẹ̀yẹ ẹ̀sùn àyíká ẹ̀yẹ kọ́lé. Àwọn ẹni wa ẹni ìsọ̀lá ìwà àwọn akọ́kọ́ pè. Wọ́n tó ní pé wọ́n súnmọ́ ibi tó yọ̀. Wọ́n kà sáré jókòó sí orí àga. Lòdì á ṣe ṣùgbọ́n ẹ̀rọ pítà fún àwọn náà. Ṣùgbọ́n àwọn pé ó pẹ́ náà ó ti yẹ nígbà bá pè padà. Àwọn ẹni ti ṣayọ̀ mọ́ mi. Fún yín pẹ̀lú ògbọ́nà ẹ má wọlé ẹ má tọ́jú inshallah. So bákan náà àwọn aláì Manjid Olúwàjàyí wọ́n wà lọ́nà Alhaji Abdulhamid O Yusuf wọ́n wà lọ́nà Alhaji Samsudeen Ọ̀nàbíyì Adi Samsudeen Ọ̀nàbíyì ẹ̀ka méjì tara wọn ní ọ̀bá wa. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Alhaji Abdullahi Lawal Alhaji Abdullahi Lawal so the youngest Alhaji Rabbil izzati amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. ẹni orí Alhaji ọ̀rọ̀ asẹ́kọ́nà ọ̀rọ̀ asẹ́kọ́nà lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin àwọn Alhaji no careless no waste time ọ̀rọ̀ asẹ́kọ́nà wọlé ní adúgbò lọ́dọ̀ Ọlọ́run tó Alhaji Abdulhafiz Adébọ́lá Bello Alhaji Abdulhafiz Adébọ́lá Bello Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Alhaji Komarudin Adeniyi Soyewu Subhanaka rabbil Izzati amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. àwọn bàbá wa bàbá ọjà Alhaji Muhammadu Bashir Akínyọ̀sóyè Allah. Subhanaka Rabbil izzati amma yasifuna bi sifati wa ta'ala Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allahu jalla jalaluhu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'ala
jalalahu Allahu jalla jalaluhu Allahu jalla jalaluhu. Now over to the women. If you are just hearing me and you don't have the program, please raise up your hand. They will bring it to you. If you don't have the program, they will bring it to you, inshallah. Inshallah, mo ní ayọ̀ àti àǹfààní àti ìdùnnú láti lè tọ́ nínú àwọn ìmáàmù wa. Àwọn náà tún jẹ́ olùkọ́ èèyàn lọ sí Mẹ́kà láti ìlú Nàìjíríà. Àwọn ẹ̀kọ́ náà tún jẹ́ ìpínlẹ̀ àwọn mísánà fún Ansarudeen. Tí wọ́n jẹ́ ti Fádèyí branch. Gbogbo wa náà ni a mọ̀ wọ́n. Wọ́n wà nílé ní nígbà tí wọ́n gbọ́ pé ìdílé abẹ́sẹ̀ àdìrújá ní gbogbo ní Maryland, Washington DC. Wọ́n láwọn sì fi dídé àwọn sí ọjọ́ náà. Fi wà ní àárín wa. A ní ayọ̀ àti àǹfààní láti pé àwọn imam wa, Imam Abdulateef Ẹkúndayọ̀, Chief Missioner Ansarudeen Fádèyí branch. All the way from Nigeria. Wọ́n ti wá bí. Allah wasala wa mayabadu. Eba gbọ́dọ̀ lọ baba. Allah wasala wa mayabadu. Allah wasala wa mayabadu. Allah wasala wa mayabadu. Wasala wa mariyaba. Allah wasala wa marhaba. Allah wasala wa marhaba. Allah wasala wa marhaba. Inshallah, if you have white Toyota Sienna and grey Toyota Sienna and grey Hyundai Sonata and white Toyota Sienna, you block someone right here. Please go and move your car. We don't want it to be towed and the police will be passing around. Move your car. We don't want to say, okay, why did I go to Abuja? We want everybody to come here happily and go back home happily. So we don't want them to give you ticket. Don't let them for 1B. Ever not be someone ticket for they say thank you. Never for 1B, I want to say thank you. Never not for 1B, yeah. Never someone ticket for say thank you. Never not for what to do well. All of us say that for all. Amen. So inshallah, until our Mabawa, the only BOT member right now, Babawa Abdul Fatai, the people call it of Nigeria Muslim Council, kí wọ́n máa bọ̀ ní ẹgbẹ́ tí àwọn àwọn aláìjà Muhammad Taofeek Abiodun Ali. Allah wasala. Ayé àwọn bàbá tí wọ́n wọlé sí ní ẹgbẹ́ àwọn aláìjà Muhammad Taofeek Ali. Oríra tèbù, ibẹ̀ ní kí yẹ wà. Pẹ̀lú ọgbọ̀n a ṣe pápá pẹ̀lú àwọn obìnrin tó gbogbo wọn ló mẹ́fẹ́ pé wọ́n fún ọ́ṣà àárín obìnrin kí wọ́n bá ọ́ṣà àwọn ọkùnrin wọlé àwọn ọkùnrin yà ń ṣe rárá ọkùnrin. Ó bá kéré tóbìnrin àmọ́ ọlọ́run wọn lọ́la lé ní àwọn òbí ti ṣe. Pẹ̀lú ọgbọ̀n ìyá mi lọ́dọ̀ tó kọ́ lọ́nà Alájà Rasida Sógé ìṣẹ́ ọ̀ìsọ̀lùsùwé. Alájà Rasida Sógé. Alájà Ọlábísí Kábílì ọkọ̀ ya. Alájà Latifa Kóyétò. Alájà Abíọ́lá Àdìsá. Alájà Amíyó. Alájà Fatu Sise. Alájà Wasila Adébáyọ̀. Kumaliya Alájà Wasila Adébáyọ̀ Sùhánà Àrọ́bì Ìsàtì. Àmọ́ ẹ̀sìn fún ìdàbí sí bàtí wà tá a máa lọ.
Alhaja Mariam Ibiyemi Bakari. Ìyàwó Alhaja Mariam Ibiyemi Bakari. Àwọn ọmọ yẹn ṣùgbọ́n àtàrí ọ̀pẹ̀lẹ̀. Ìsàtì àmàlà sí bùnà bí sí bàtì. Wà á jábọ̀ láwùn jàlálà ó àlọ́. Ujala jalalu Allah. Ujala jalalu. Alhaja Afusat Obuola. Alhaja Afusat Obuola. Alhaja Abiola Adeleye. Alhaja Abiola Adeleye. Allah. Alhaja Rukoya Akibatu. Alhaja Rukoya Akibatu Shiye. Okay, Alhaja Fatu Shishe. I think she's here. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Ujalla jalaluhu Allah. Jalla jalaluhu. Alhaja Rukoya Abolore Soewu. Alhaja Rukoya Abolore Soewu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Ujalla jalaluhu Allah. Ujalla jalaluhu. Alhaja Amili. Alhaja Aminat Lee, is she here? Okay, on his way. Alhaja Fatu Diallo, is he here? Diallo, okay, on his way. Alhaja Aziza Abibola Awesu, she's on her way. Alhaja Idia Oladoyin Lawal, Alhaja Idia Oladoyin Lawal, Subhanallah. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Ujalla jalaluhu Allah. Ujalla jalaluhu. Alhaja Olayinka Kudrat Abdulsalam. Subhanaka rabbil Izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Jalla jalaluhu Allah. Jalla jalaluhu. Alhaja Alhaja Marufat Bukola Lawal. Alhaja Marufat Bukola Lawal. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Jalla jalaluhu Allah. Jalla jalaluhu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Jalla jalaluhu Allah. Jalla jalaluhu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Jalla jalaluhu Allah. Jalla jalaluhu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Jalla jalaluhu Allah. Jalla jalaluhu. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati wa ta'amallahu jalaluhu Allah. Jalla jalaluhu Allah. Jalla jalaluhu.
جلاله سبحانك رب العزة عما يصفون بصفته وتم الله جلاله الله جل جلاله الله جل جلاله كبر الله الله أكبر كبر الله الله أكبر الله أكبر كبيرا nígbà tí àwọn èèyàn wo ìlú wa àwọn kò gba ènìyàn tí a bá pè àti ìgbé tó ń tún ní ọdún ìrìnàjò láti ẹ̀rọ akẹ́kọ̀ọ́ tó bí ìyàwó ẹ̀bá gbọ́dọ̀ tó bí ẹ̀bá gbọ́dọ̀ tó bí Okay, please, ẹni tó ní sonata, Hyundai sonata, wọ́n bá ti di dumpster tó wà pẹ̀yẹ Hyundai sonata, níbi dumpster 4CF 2374, 4CF 2374, Maryland. Hey, please come move your car, Hyundai sonata. Ìjọ ọlọ́pàá sí ìtí ọlọ́pàá sí ó náà ní Al-Qur'an. A ní àwọn invited guest speaker and alphas tí ọlọ́run kí wọ́n wà lásìkò